ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ló ń wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Iléeṣẹ́ ológun bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀tún lórí ẹgbẹ́ agbébọn Mahmood tó ń sọ̀rọ̀ ní Kwara. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà General Olúfúnmi Olúyẹdẹ ti pàṣẹ fún àwọn ológun pé kí wọ́n lé àwọn agbébọn kúrò níjọba ìbílẹ̀ Káyàmọ́ àti Bàrùtín nípínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ tí àwọn agbébọn náà ti ń ṣọṣẹ́. Olúyẹdẹ ní iléeṣẹ́ ológun ni ó ti yẹ kó lé àwọn agbébọn náà kúrò láàrin oṣù kan àti pé orílẹ̀‐èdè Nàìjíríà kò lè fi ààyè sílẹ̀ fún ẹgbẹ́ agbébọn láti máa tàn ká. Ó sọ èyí lásìkò tó ń bá àwọn ológun sọ̀rọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí báràkì ológun tó wà ní Sobi nílùú Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kwara. Àbẹ̀wò ọ̀gá ológun sí báràkì ológun ló dá lórí fífún àwọn ọmọ ológun ọ̀hún níwúrí pẹ̀lú bí wọ́n ṣe ti ṣetán láti lọ sí agbègbè tí ẹgbẹ́ agbébọn ọ̀hún ti ń ṣọṣẹ́ lásìkò yìí. A kò lè fàyè gba Boko Haram níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ní báyìí tí ẹ ti wà níta mo mọ̀ pé ẹ ó sa gbogbo agbára yẹn láti rí i pé àwọn agbébọn yìí kúrò ní agbègbè yẹn fún wa láàrin oṣù kan. n kò fẹ́ gbọ́ ọmọ ẹgbẹ́ agbébọn Mahmood Amani Kangi nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Olúyẹdẹ ní gbogbo iṣẹ́ tí yóò da àlàáfíà láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìjọba kò ní fi àyè gbà mo sọ fún yín pé láàrin oṣù kan nǹkan ti yí padà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ní ọjọ́ ajé ọjọ́ 21 oṣù kẹrin níléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn agbébọn tó ṣe ìkọlù sí ibùdókọ̀ kan. Ní ọjọ́ ajé ọjọ́ 21 oṣù kẹrin ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ní wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn agbébọn tó ṣe ìkọlù sí ibùdó kan ní Ilésàbàrùbá níjọba ìbílẹ̀ Bàrùtín nípínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa èèyàn 7 ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà ni àwọn èèyàn méjì míì tún fara gbata ìbọn nínú ìkọlù náà tí wọ́n sì wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run. Agbẹnusọ ọlọ́pàá Kwara Adétòun Èjìrẹ́ Adéyẹmí nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun fìdí rẹ̀ múlẹ̀ pé Èjìrẹ́ Adéyẹmí sọ pé ní nǹkan bíi aago 9:30 alẹ́ ọjọ́ ajé ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025 làwọn agbébọn náà ya wọ ibùdó kan tí wọ́n sì ṣí iná ìbọn bolẹ̀ sáwọn èèyàn tó ń gbafẹ́ ní inú ìgbafẹ́ eléyìí tó wà ní ẹgbẹ́ ibùdókọ̀ náà. Ìkọlù náà wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn agbébọn kí gbogbo èrò inú ọkọ̀ kan gbé lọ. Ìròyìn sọ pé ìlú Àbújá ni ọkọ̀ akérò Sienna náà ti ń bọ̀ kó tó bọ́ sí ọwọ́ àwọn òṣìkà ìdáná nípínlẹ̀ Kwara. Wọn kò tí ì rí àwọn èèyàn ń gbà padà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì 24 tó fìkàlẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alọ́rà 24 bàbá gbogbo.